ṣé wọ́n nìkan ló sùn ni ó sèmi náà wo tí bá jàjà rí ènìyàn mú mi kúrò lábúlé wa tó mú mi lọ sẹ́kọ̀ọ́ màá sáré gbẹ́rù mi ni tí bá wá dé kò ń tèmi o fíjìsì lóhùn mi kì í máa gbé kí n wá rọ́kọ tó lówó kí n fẹ́ kí n bímọ fún kémi àtọkọ mi àtàwọn ọmọ mi ká máa gbé fíjìsì kí inú mi máa dùn nǹkan tèmi fẹ́ nìyẹn tí mo dẹ̀ tọrọ lọ́wọ́ Allah. ọ̀rẹ́ mi ìyé èkó èmi nìyẹn ọlọ́run akókó gbà bẹ́ẹ̀ fún àmọ́ èmi ń tèmi o Àsísátù ibi tó wù mí kí n lọ láyé mi gbogbo ìlú ni mo lè má lọ àmọ́ Mẹ́kà yẹn máa bá wọn débẹ̀ torí mo gbúdọ̀ sàṣàfà kí n sá mọ́rí wà kí n sọ̀kò fáṣítàánì kí n dẹ̀ gbadé ànàbì tí n bá wá dé kí n bá máa fẹ́yìn báyìí kí gbogbo yín máa pé Ajá Àsísá o kí n máa pé naam Ajá Àsísá o kí n máa pé naam ọ̀rọ̀ tó tọ̀rọ̀ kẹ́ ẹ tó sọ kí n fẹ́yìn kẹ́ ẹ lè rí yín ẹnu mi nǹkan tó ń wè mí tèmi. ẹ jọ ta ló fẹ́ lọ Mẹ́kà ìwọ Àsísá ìwọ fẹ́ lọ Mẹ́kà níwọ tó màlúwàrà ṣe débi pé o fẹ́ mọ̀ ọ̀run kí déédéé tó pé tí bàbá ẹ bá jí ẹ báyìí pé Àsísá wà lọ kírun wàá máa sá káàkiri ẹ̀gbẹ̀gbẹ̀ ilé ni tó yẹ pé gbogbo àpá tó wà lára ẹ pátipàti àpá ẹgbà pé ò kí ń kírun ni níwọ fẹ́ lọ sí Mẹ́kà lọ́wọ́ fẹ́ lọ sèkò fáṣítánì pẹ̀lẹ́ o Mẹ́kà kọ́ Mẹ́kà ni. nǹkan tó bá wọn kálukú ni kò fẹnu ẹ tọrọ lọ́wọ́ Ọlọ́run nǹkan tó ń wù ẹ ló tọrọ Èkó ohun tó ń wù mí náà mo tọrọ lọ́wọ́ Ọlọ́run Mẹ́kà tí n bá wá dé láti Mẹ́kà kí ìyẹ̀ṣẹ̀ wá fẹ́ ọkọ alálùbáríkà kí n fi inú mi ìṣoyún kí n fẹ̀yìn mi gbọ́mọ pọ̀. Àsísá alájà lọ́la alájà lọ́la. Òtútù mú mi àtẹ̀gbọ́n náà òtútù mú mi náà wújà tètè má lọ sàmà náà.
Baby, ọmọ kan tó ṣẹlẹ̀ ṣé ta ṣe ń lọ tú sọ̀m la fẹ́ lọ ṣe o. Kò ní mí nì. Pàdí mi kan wà lé ṣé ti yẹ ẹ máa fi jẹ́ tú sọ̀m. Ibùn nǹkan kó jẹ́ fọ́sàn èmi wà lé sọ́fà tó bá ti bọ́rọ̀ owó dé èmi kò máa jẹ́ ọ́fìn yín pé Karo tó bad as in Karo tó crazy. Ọmọ kan tó ṣẹlẹ̀ ṣé orí tó owó yẹn ló simple jù tó bá yẹ pé dọ́là ló fẹ́ owó à ń lẹ̀ tó bá dẹ̀ jẹ́ yíyà ṣáàlì ni owó à ń lẹ̀ tó bá jẹ́ euro ni gbogbo ẹ̀ ló wà. So what are we waiting for? Let's go there. Wow, talking about money here. Jẹ́ ká kárò everything ẹ̀ ní o. Ṣé tí o bá yẹn kárò ẹ̀ láti wájú màmá kárò ẹ̀ látẹ̀yìn. Iwájú jẹ́ èdè kò ń sèmi ìbọ̀rọ̀ tí máa tún bọ́ sẹ́yìn náà mo tún ṣeré lọ ni. Ẹ̀yẹn ló ń pè ní ṣèkàn kò mí kò tún ṣèkàn kó ra. Ìtàṣe yẹn kankan ni. O já lè jẹ ohun mẹ́wàá fún. Èmi kò sí èyí tẹ́mi ò lè jẹ. Má jẹ́ kémi tán ẹ̀ kò sí nǹkan táwọn ò lè ṣe àti pé Ọlọ́run á fẹ́ àṣẹ kan sára wọ ọkùnrin tàbá ṣe lè tán sí tàbá tún rọmọ mi lásán kì í níyẹn máa tún ní èdè dúró ní àṣẹ Ọlọ́run ni. Ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù kò ń ṣẹnu lẹ́yìn méjì ń lé. Èmi àwọn tèmi gan mọ̀ mi pa wọn tí a tí n ti ṣeré fún tí ti làlùjọ fún. Ó tiẹ̀ mọ nǹkan àwọn òkè ń fẹnu ṣe. Omi ìnẹ̀ ẹ̀rọ ẹ jẹ́ ká bọ́ sórí fíìmù. Tó o bá súnmọ́ èmi máa gbé súnmọ́ ẹ̀. Yé pa mí. Pa ẹ̀mí bá wò. Kẹ́lẹ̀ fáyé ni. Ayé gan dákẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣé ká lo dúvé ni àbí ká ṣe gbalasa gbogbo yẹn ọmọ tá à ń ṣe gan. Ọjà lè dúvé. Ọjà lè dúvé. Tí wọ́n nà ọ́ tán. Ọmọ pé tú sọ. Ẹ má rọ̀ ṣe àlẹ́ báwo lè fẹ́ ṣe. Obìnrin náà máa ń ṣe tú sọ. Lórí tiẹ̀ ń sìn ọkùnrin ti bẹ̀ sí eré tú sọ lórí tiẹ̀ nìyẹn. Báwo lè lè bó ṣe ń gbọ́. Ọ̀gbẹ́ni ó láti kọ́ tí wọ́n náà kọ́ yìí. Mi ìfọ́ ní 2 minutes sọ fọ́ rẹ̀ òtórí wọ̀ ló ń gbọ́ pẹ̀lú. Mi ò kí ń jẹ́ Indomie. Ẹ máa ń jẹ Indomie ìbọn Indomie tí ì máa ń jẹ ṣe mo kí 2 minutes fi ń burú ẹ̀ tó máa ti jiná. 2 hours mo ti fi ń sè. Màá sí ẹ̀ pa báyìí 2 hours. Ó yà. Yé kọ́kọ́ gbèsè mi náà kọ́kọ́ gbèsè mi kọ́kọ́ bó kọ́. Yẹ́rọ ó mọ̀ ṣe o. Ó ṣe lè náà jẹ́. Oh gosh! Kó tún ṣe yẹn náà. Wọ́n máa tún ṣe ní problem o. Rọ́ọ̀nì! Ó ti tó bọ́ sí bí. Bọ́ sí bí. Yẹ́rọ. Àyè tó bẹ̀ yọ. Orí ní bù yọ. Yẹ́rọ. Mo ti fẹ́ máa lọ. Ilẹ̀ ti mọ́ náà mo fẹ́ máa lọ. Mo ti fẹ́ máa lọ náà táìmù ti lo ẹsẹ̀ tún mi kémi máa lọ. Ilẹ̀ ti mọ́ ti pẹ́ náà. Ọmọ kan ṣe mo kọ́ ọ. Mo ti gbọ́. Jẹ́ ká túbọ̀ sùn dáadáa. Tá bá ti jí, a máa pẹ́. Ṣé wàá lọ? A máa pẹ́. I'll call you. Ẹ máa kọ́ mi, ìtumọ̀ ẹ máa kọ́ mi, ẹ ṣẹ́tù mi náà. Mo ti ṣe nǹkan tó fẹ́ fún yẹn, inú ẹ̀ ṣe náà má pẹ̀lú mi. Mo ti jú ẹ ni o. Tí má ṣe jí bẹ́ẹ̀ yẹn láàárọ̀, máa ń ké pọ̀ Ọlọ́run bá mi ni. Pé Ọlọ́run ò ṣe ojí mi re. Ó jẹ́ kí n ké pọ̀ Ọlọ́run kan ní mi lára. Ta ló mọ̀ pé bí àyàn kì í yan gbọ́dọ̀ jírí ẹ. Abeg, guy, abeg, forget as e happen o. No dey tell me English wey no dey inside dictionary. Kí ni túmọ̀ ogbó yẹn? Mo ti ṣe nọ́mà fún yín náà, yín lè fún mi lówó mi. Abeg, give me my money, ma leave here. Are you alright? Àwọn ló ń pawọlé lórí. Dá mi lóhùn. Ó ti yọnu o. Àbújá wèrè ni. Kí ni wo yẹn sìn? Fílẹ̀, mo give am. Ká fún ní kí ni? Mo give am. Won't give her money. Inside your money. I mean, inside your pocket, right? Mo give am. Na now you dey talk. Farabalẹ̀. Wo gbàgbé. Ó gbádùn wa, gbádùn ẹni. Àjọ gbádùn ara wa ni. Mo ti gbọ́, ọmọ kan tó bá fún mi lówó gangan láì ṣe máa gbádùn ẹ̀.
òun dá yẹn kó mú pọ́ọ̀sì tó wà bẹ́ẹ̀ wá. àjọ gbádùn ara wa ni jàre ẹgbẹ́ náà sọ fún wa. mo kì í ní ìrè. òun tó bá fún mi lówó yẹn ìgbà ẹ gan-an la gbádùn ara wa délé. gbé fún padà kó yọ tó bá fẹ́ yọ ń bẹ̀ ẹ̀ lólówó. ó kéré. yọ fún. Alpha. oyin máa sún. You still need that money, abi? ṣé o fẹ́ gbowó ni àbò fẹ́ gbà kú. sẹ́ni náà wà fún ṣe sọ́nà ọ̀la orílẹ̀ tí wàá sùn ní ti sùn ní. ká lọ látàárọ̀ kọ́rọ̀ wá di bó ṣe lọ ló ṣe bọ̀ kó má sí nǹkan kan ó ti sùn. ní tẹ̀ ti decide nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ara tèmi because ó ti sú èmi láti bí ọ̀sẹ̀ kan tá máa jáde kẹ́nìbọ̀dé má tiẹ̀ bí wá lérè pé kí là ń ta dé pọ́n máa ní ká gbé wá kò sí wàhálà. ibi tẹ̀ wà ní tí wo ní ibi irú òun ìgbà tí mo ní kò tí máa wọ̀ ṣe wọlé. Kàró oògùn tó ń lò yìí ó máa dá sílẹ̀ báyìí gbogbo àmàmú ti wà ní olúkálùkù àmàlò ti sè kí ló dé gbogbo ala máa jáde ìwọ yìí nìkan ṣáá lọkùnrin máa rí náà máa gbé lọ kí ló dé. ogun ṣá èmi ẹjọ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín pé ẹ̀rẹ́ ní gbé yín ọ̀bọ olórí burúkú tó wá bá mi ṣé òun péyàn kan ló wá bá mi lábádé ta ló lè sọ fún mi pé ẹ̀yìn tún sọ mi lòun fẹ́ ṣe o òun àtọ̀rí òun kan o àwọn afúnmi dọ́là o àwọn afúnmi pounds o ẹjọ́ obìnrin wo ló máa gbọ́rọ̀ owó tètè òní náà n bá ní kò sí wàhálà o kó jẹ́ ká máa lọ bí mo ṣe ń fáwọn lọ́tún ni mo ń fáwọn lọ́sí ni mo gbogbo ara ṣe fún wọn pé tí bá ń lọ yín láàárọ̀ làbá àfi kó mi bọ̀ ilẹ̀ bá mo bá ní rágà give me my money o kí máa lọ bí bá ní owó kí ni báwọn gáàsì ṣe yọ̀bọ̀ sí mi nìyẹn. irọ́ ni. your money or your life ni mo bá délé. ok kò sí problem èmi ti sọ èmi ò ṣiṣẹ́ ìmọ̀. ọ̀rẹ́ kò sí ṣíṣe kò sáìṣe àmọ́ ọgbọ́n dá sọ̀rọ̀ wáyé. ebi tẹ bá rí kẹ lọ mi ò ṣiṣẹ́ ìmọ̀ kí ejò yín kọ́wọ́ ẹ̀ kúrò nú kókó sórí mi ì ṣe mọ́. Rebecca má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ṣe máa sọ pé ò ṣe. mo ní mi ì ṣe mọ́ ọ̀rọ̀ wà ń bẹ́ẹ̀ ni ìyá kan náà ló bí wa ni. èèyàn máa ń gbìyànjú nǹkan wo ni ibi tọ́rọ̀ ìdè ògbó agan láti rí pé ejò lọ́wọ́ nu ìgbìyànjú òde ń ṣe wọ̀. bẹ́ẹ̀ni. ìwọ ló mọ ọdọ bá ní kò dá. ọlọ́run ayérayé ọlọ́run àlá ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run nítorí tí àwọn ọmọ rẹ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ tí wọ́n wá tọ̀ ìwọ ọlọ́run wá bàbá gbàdúrà fún ọ ọmọ gbàdúrà fún ọ ọlọ́run ọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ bàbá bá wọn sọ̀rọ̀ Kristi ọba yìí bá wọn sọ̀rọ̀ ní orúkọ ti bàbá ti ọmọ ti ọmọ. Jehovah, thank you. Amúniorí wípé ọ̀rọ̀ nípa iṣẹ́ yín ló gbé yín débi. Àmọ́ irú iṣẹ́ gan-an tẹ́ ń ṣe wọn ò fi hàn mí. Wọ́n ní kí n sọ fún yín wípé kí ẹ̀yin kí ẹ tẹ̀síwájú wípé ọjọ́ ọ̀la ó máa dáa ẹ máa rí èrè ń bẹ. Arábìnrin, iṣẹ́kíṣẹ́ tó wù kẹ́yìn máa ṣe wọ́n ní kẹ́ lọ jáwọ́ ń bẹ̀ torí ẹ̀kọ́ ń ṣe lásán ni. Inú Ọlọ́run ò dùn sí kódà ẹ ò lè rérè ń bẹ̀. Ẹ̀sà iṣẹ́ kan náà lèmi àti Fatima ń ṣe ẹ̀ẹ́dẹ̀ lóun máa rérè ń bẹ̀ kí lè tèmi ò ní rérè kí lẹ̀ṣẹ̀ mi. Wọn ò fi hàn mí irú iṣẹ́ tẹ̀ ń ṣe àmọ́ ègbé ni fún ẹni tí a fi rán tó kọ̀ tí yóò jẹ́ bẹ́ẹ̀ sì ni ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ́. Àlàáfíà. Bye. Oh my God. Ẹ̀yin tèmi, chief ló pè mí sìn. So I have to go and see him. Ẹ má miss mi jù ṣẹ́ gbọ́. Carol, later. Rebecca, ìwé òkú ní dá mi lóhùn sí. I'll see you later. Bye.
tí wọ́n rọ̀ kan máa sọ fún pé tàbá ṣọ ọmọ lọ́wọ́ ó ló bá ẹ máa fọmọ ṣe wọn mọ tí mo ṣe láti àìmọ̀ èèyàn òkun bẹ́ẹ̀ rí lójú mi àbí bí èrò tó wà ní gbòòdù àbí bí arò tí wọ́n yẹn máa ń kún yẹn bẹ́ẹ̀ lọmọ yẹn ṣe kún. ó wọ́n kọ́ tí mo láì bọ́ wọn ẹ̀ nǹkan tó ọmọ yẹn fi ṣe bàkásì yẹn bad. yéé máa sọ tọmọtọmọ tó ń lọ omi ìpè Ferrari yẹn. ó bad láti Ferrari. torí Ferrari tí wọ́n wò lẹ́yìn yẹn iwájú ẹ̀gbẹ́ wọn ní BMW. sori lẹ́yìn yẹn tí wọ́n rò yẹn dẹ̀bùsì lọ́ọ́ pè. yé o já sí tán nígbà tí máa gbámú tí máa ṣeré fún àti tí máa dànù jókòó rẹ fún gbogbo rẹ mo ṣe tán báyìí ni. kí ló ń ṣe tó ń sọkúsọ lẹ́nu báyìí ó bí mi lórí ìjókòó ó ò dẹ̀ lè fún mi ní respect tèmi láyé ọ̀tọ̀ mi ó wọ́n sọ pé òun ráwọn ọmọ kan wọ́n ní Ferrari wọ́n ní kíníkan kíníkan kí ló fọ gbogbo òṣì yẹn mi ò láìkẹ́ o ṣé mi ò dá tó lọ́mọ obìnrin ni àbí ṣé mi ò kún wájú mi kún lẹ́yìn tó ni ṣé Ferrari tèmi náà gara tó ni. wo in fact lóòótọ́ ni pé fine but àwọn kan tó wà ń gbèrò tó fine jù ẹ lọ. wo sọ̀nsọ̀n jọ pákó ẹ má gbé tí ẹ wá kò yẹ bẹ́ẹ̀ yẹn sìn ẹ̀yin náà lè máa mọ̀ èyí tó dáa àtẹ̀yìn tí ò dáa ṣáà má ti boyfriend mi síbi tí ò yẹ kó o ti sí ṣó ti yí ẹ. máa gbọ́ wọ́n mi junior ṣorí iṣẹ́ tí mò ń jẹ lọ́wọ́ ẹ̀ ó máa ní sùúrù tán ni o iṣẹ́ tó gara ni mò ń jẹ lọ́wọ́ ó gara gan ni o àwọn tó ọmọ tó níwájú tí wọ́n gbé ẹ̀kún wọn náà lọ ṣe kí èrò lọ yọjú. o ò lè bá mi try irú ẹ̀ láíláí jẹ́ kí n rí ẹ̀ pẹ̀lú obìnrin kankan máa ṣú ara mi fún ẹ mọ̀ kó o tí ì rí fíìmù mi rí wàá rí mi wò lẹ́ẹ̀kan wò ẹ̀rù abá àyà já. èmi tó lẹ́mọ̀ àwọn ọmọ tó wà ń gbòòrò sí ìyàn yìí jẹ́ ẹ̀kọ́ tí ọmọ bá ti mú nǹkan mo tí ì mú rárá fresh one. ó ga o abẹ́ẹ̀rí ọmọ tí wọ́n lè yìí ọmọ ò tí ì mú ọmọ rárá má ń wèrè plot ọmọ ò tí ì mú. ọmọ tí ì sọ dájọ́. màá lè ra inú nǹkan lẹ̀ jẹ́ kí ló mọ̀kàn pẹ̀lú ẹ̀ wà á ríran. ni wọ́n ti kó tó wọn mú dé badman àbí kí ni wọ́n. bama àkọlé ni badman làwọn mọ̀ yín sí. ẹ láti lọ́mọ tí èyí orúkọ ẹ̀ máa jẹ́ badman kó everything sílẹ̀. sórí pàyípadé wọn ti kó nǹkan tó mọ̀ ọmọdé bẹ̀rẹ̀ sí máa mú lọ ṣọ̀gbọ́n nígbà tó ń sọ pé tuale no more tuale no more buati lọ́wọ́ ìmọ̀ tó wà ọmọ tó wà mú àlá ni. kí ló dé kí ló dé. ẹ ní sùúrù ni ò bá tìjà wá. mo sọ pé ò bá tìjà wá tó bá tìjà wá wàá bá wa ń bẹ̀ lákọ̀ọ́lá wa náà wà o tá a ṣe wáyà àtúrálẹ̀ o ti gbọ́. ọ̀rọ̀ business ni mo bá wa ṣẹ́rí machine tí ẹ̀yin méjì tẹ́gbẹ́ jáde sí mi ń jọ yẹn mo fi pé tábà lè ránṣẹ́ jáde kó máa sọ̀rọ̀ jáde àmàrèrè tó pọ̀ mbẹ́ kan. wá kí ló ṣe ẹ kí ló tó ṣe yamayama ṣé Suzuki ni àbí Kawasaki. guy táwọn méjì yóò bá ti understand nǹkan tí mo sọ mo fi pé ẹ̀yin understand náà ó lè yé mi lọ. wo jẹ́ èso tọrọ fún mi mọ́nùkọ́ àjọmọ́ àṣẹ o àbájọmọ́ bọ̀lọ̀ tí aago bó bá ṣiṣẹ́ lẹ́wọ̀n gan kó jẹ́ ká gbọ́ ọ má gbá wa mọ́ra mi báyìí kó yí ẹ bẹ́ẹ̀ yẹn. madam ẹ ní sùúrù náà tí yóò ṣàníjà ti tẹ̀lé. ọmọ ìlú pé tó bá sọ̀rọ̀ jáde ó máa wúlò fún wa. of course. àzìn a máa jèrè ẹ̀ gan. Sure now. Tell them, kill anybody. I don't play ordinary Caro. Mentor don't join her. I be Caro mentor. Kill anybody. Anything where you see, just bring her out. Bring her out. Move it. Let's move it. Move it. Move it. Move it. The other child, that boy, the man throw. And it's throw water. But trigger ni abara burúkú ni. Oda, e mo fe ku fún yàrá ya ko jáde sí. Ẹ̀yin. Let's go. Let's go. Ẹ bá lọ pa ọ̀sán láti dúró tí máa lọ bínú tán tí máa lọ bínú ẹni dúró wò. Everybody bá dúró àdúgbò.
ẹ máa bá bẹ́ẹ̀ ni o ẹ bá bọ̀ ẹ bá lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ tó bá bọ̀ rẹ̀ àkọ́kọ́ orí ẹ̀ ni o ti bá máa jáde bọ̀ máa jáde bọ̀. àbọ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀. Success like commando, staying on the beats you for notice. Got my bro on this one, now you ready? Seeing is believing, but everything's sorry. Because I'm getting paper now, they know I'm getting richer. Spend the less and getting more. You know that's my motto. Been on that ground for too long, that's why I can never flop. Every day, different news. That's the life we live in. Shopping for Melissa. Flying around with Tina, be happy with them niggas, APG can testify. If bullying is the sin, then I pray God forgives me. See the truth, I do me easy, Gabi. Everything is cool now, I'm counting all that money. See the truth now, I do me easy, Gabi. Everything is cool now, I'm counting all that money. I tell what, I do me easy, Gabi. I tell what, nah, I'm counting all that money. I tell what. I do a meeting, I tell you, nah, I'm counting all that money, I tell you. See me riding jetty like I never bath. Getting kick, I never get enough. Hating when a soft nigga acting tough. I'm so cool cause I got that cup in my cup. The girl want the love because she know I got it. So much when I carry banana. She say I always make her go bananas whenever I put my tin in a banana. And so I'm like, hold up. Now me and you will go there for my black BM. Black rims, glass tin, then my car kinda look like a Ghanaian. Yeah. See the truth, I do me easy, Gabi. Everything is cool now, I'm counting all that money. See the truth now, I do me easy, Gabi. Everything is cool now. Kí ló tún máa dúró ṣe ń sìn sọ fún mi? Ṣé wọ́n wo time ni? Ilé obìnrin ṣá, ó yá ṣe jẹ́jọ́. Ọ̀jẹ̀ wàhálà. Mi ní 5 minutes. Give me the oh, what is day, man, reballing. Working on my success, working on my progress. So now when I am my song that come from say I done they make sense. Hey, Rabata, Rabata, you know say this one. I saw me go from mama. Hey, the baby says she's on my kid. Arrest the mọ́tò tó drive out ló ti àwọn olè ló wà lẹ́yìn. Oh, see now your patient. I have to talk over now. Kò sí bó ṣe lè jẹ́ wá padà tọmọ ṣúbìrì Ọlọ́run má jẹ́ alátiṣe ló má tún ṣe àárẹ̀. Ṣé wà okay? Àwọn tí ẹ kò lè yẹ. Okay then. Baby, I really enjoy our time to spend pẹ̀lú mi. Okay, kò sí wàhálà. I really appreciate it. Some other time. All right. At Marira. So she gonna take care. Take care. Bye. Baby, ó ti ń lọ just like that tó béèrè owó lọ́wọ́ mi. Kò mí pé mo ṣe fàájì fún ẹni kí n máa fún ẹ lówó tó bá ń lọ. Mo rò pé mo deserve owó kankan. Mo rò bá ò fọwọ́ kàn mí mọ́jú èní náà. Ṣé orí wọn bá time tó wà pẹ̀lú mi? Inú mi dùn. Ṣé orí ìyàwó mi òun tọmọ lọ́wọ́ wà nílé wàhálà wọn dẹ̀ máa ń pọ̀. So mo ń láti jáde nílé. So kò wá mí pé òun lọ kí n má lè tún fún ẹ lówó. Well, èmi fi pé change àná ó ṣì kù lọ́wọ́ mi. So mo fi pé mi ò ní ìdòwò kankan mọ́. Ìyá kó mọ̀ pé mo ti wà òkè.
mo rí sign ọmọlúwàbí lára ẹ̀ so jẹ́ kí n bẹ̀rẹ̀ wá change kékeré kan sí. Owó fún mi ò tó yàn owó yìí a máa ná náà ni ìwọ́de lè mú 25 kilo wà mí. Thank you. Bá mi manage. Thank you. Ṣé gan-an. Fún ẹ ní káàdì mi. Thank you. Mo rí alert páwọn boys mi ti sanwó wọn ti sanwó mo dolówó mo ti dolówó mo dolówó mo ti dolówó wọ́n ti sanwó wọ́n ti sanwó wọ́n ti sanwó mo ti dolówó mo dolówó. Rebecca, congrats. Ṣọ̀rẹ́ mi. Mo ti dolówó. Àti dolówó. Rebecca, òdejọ́ torí Ọlọ́run òde kó èmi náà bó ṣe ń ṣe kínní. Iṣẹ́ kíni? Iṣẹ́ tó ń ṣe yìí. Ṣé o fẹ́ máa ṣáṣẹ́ mọ́ runs ni? Mi ò ṣe runs mọ́, ó rí pé láti bíjọ́ mẹ́ta mi tẹ̀lé Fátímọ̀ jáde. Kí ló dé wọ́n lé yín náà ni? Mo láìpẹ́ iṣẹ́ yẹn mọ́ wo ìwọ máa wà ń lé wọn máa fún ẹ lówó jọ kọ́ mi lélẹ̀. Mo bízì ní iṣẹ́ tí mò ń ṣe. Ṣé kí n wá kí n máa wò? Èmi ni mọ́mì ẹ̀. Sórí briefcase ní tó gbé yẹn a very vital document wà nínú ẹ̀ tó bá mi wá. Èwo ni gbogbo ilé ìdámi lóhùn fún máa yìí wo. Sórí document yẹn ó so mọ́ ẹ̀mí mi gangan ni bá mi mú jọ. Honorable, ẹ jẹ́ rí pé mò ń pray lọ́wọ́. Sórí owó tó wà nínú briefcase yẹn ó lè kó gbogbo ẹ̀ máa kó lọ but document yẹn jọ bá mi gbé jọ báyìí. What do you take me for? A thief? Honorable, mo lè jẹ́ ọmọ orí ìrìn bí o kì í ṣe olè. Dìde. I'm coming. Bologba nìṣó. Ó wà nílẹ̀. Honorable, mo ò ní ìdòwò yín o. The only thing tí mo observe lánàá ni pé ńgbà tá a wọlé ẹ ti yọ. Moreover, mo rọ àwọn domestic staffs tó ń bá yín ṣiṣẹ́ ńlé. Anybody can walk in and go away with this money. Ó mú ṣe gbé jáde tẹ̀lé mi. Mo lè jẹ́ ọmọ orí ìrìn o. Mi ò kí ń ṣe olè. Nítorí ẹ̀ mo ṣe ń jára mọ́ṣẹ́ tí mò ń ṣe. Fatima, má bínú, aya mi ló jà. But dúró náà, mi rí obìnrin bíi tiẹ̀ rí o. Because pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yìí, kí ló dé? Kí ló sún ẹ sí dédìí iṣẹ́ yìí náà? Because I can see you are not a bad girl.
Honourable, nǹkan àkọ́kọ́ tó sún mi dédìí iṣẹ́ yìí ni bad company. I met some ladies sometimes ago. Àwọn ló fà mí sí ti ṣe yìí. Wọ́n jẹ́ kó yé mi wípé you use what you have to get what you want. Lóòótọ́ o, gbogbo ìgbà ní ẹ̀rí ọkàn máa ń jẹ́ mi lórí iṣẹ́ yìí. Ṣùgbọ́n kò sí agbára fún mi láti jáwọ́. Fatima, ṣé tí o bá rí iṣẹ́ gidi mi, o ṣetán láti jáwọ́? Máa jáwọ́ sà. Àbí o? Come here. Mo wá níbi tí Honourable fi mí sí for the past 2 weeks mo kúkú rí wọn. Wọ́n kọ́ tẹ̀ wá fún mi níṣẹ́ tó fẹ́ fún mi kí lè jẹ́ra mọ́ṣẹ́ dáadáa. Sórí iṣẹ́ tí mo ní fún ẹ náà ló ti ń ṣe. Honourable báwo ló ṣe wọlé? Honourable ìgbà wọlé. Fatima, ṣé tí mo bá ṣe tán láti dúró gẹ́gẹ́ bí bàbá àti ìyá fún ìwọ náà sọ pé o ṣe tán láti gbé ìgbé ayé obìnrin rẹ̀? Honourable, are you asking me to marry you? Yes. Ṣé kò wá ní di ọ̀la kẹ́ wá sọ pé Rose babe ni mí? Fatima, mo ṣe ìlérí fún ẹ. I'll be a good man to you, but only if you agree to be my woman. Yes. Are you? You will? Yes. Yes. Are you? Come here. Thank you, dear. My friend. Ọ̀rẹ́ mi o. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ni Carol. Rebecca ńkọ́? Wo ọ̀dà yẹn lóhùn tiẹ̀ àtàná ló ti jáde kò dé tí wọlé dì sí. Sweetheart, àwa mẹ́ta ni wa like I told you before. Carol lele, Rebecca ni ò sí around you. Maybe some other time you'll meet her. Sweetheart mi ni Honourable Bọ́lá Dálẹ̀. Wow. Akànní mi ni. Wow. Nice meeting you. My pleasure. Sherry, ibi tí mo lọ yẹn kò important tó ẹni August visitor tó rí. Important tó yà wá bẹ́ẹ̀ ṣe é entertain mi. Bẹ́ẹ̀ ṣe é. I miss you too, darling. Òyìnbó yìí ti bẹ̀rẹ̀ báyìí, ní mo sì máa fi dá lóhùn sí i. Okay, hi. Ìwọ dúró ọ̀rọ̀ tó dá wa kí wọ́n ti máa fi reply ẹ̀. Olùkà ti sọ pé lẹ́yìn hi, I love you lókù. I love you. I love. Kí ni ìtumọ̀ rọ́bìṣì? Kí ló ń ṣe pẹ̀lú laptop mi? No, òyìnbó tó máa ń bẹ̀ sọ̀rọ̀ yẹn ni mò ń bá sọ̀rọ̀. Ṣé o ti fẹ́ gba mága mọ́ mi lọ́wọ́ ni? Bọ̀bọ̀ tó máa ń bẹ̀ sọ̀rọ̀ yẹn kó máa. Ṣọ́wọ́ ṣe jọ́hùn lòun láti bá sọ̀rọ̀ owó ó ya wèrè ni, ó mú gbó ni. Àmọ̀rù yín. Àmọ̀rù yín ìṣẹ̀bẹ̀ wọ́n máa ń fún yín lókòrò jẹjẹ máa ń dìyàn lọ́wọ́ mu. Má bínú. Azizat. Oh, I'm so happy to see you. I'm happy too.
ìgbà tó rẹ̀ mi rẹ̀ wípé àwọn kan pè mí pé kí wọ́n wo ọmọ olúwa kan ní àìwọ́ṣọ́ ọkọ ọmọ olúwa ni. ló bá ní Ṣàdíàt lórúkọ ẹ̀ aṣọ́rúkọ olúwa kọ́ lè ṣóhun ọmọ abúlé wa ní kinní kan bá jẹ́ ń wo píkṣọ̀ ẹ̀ nìyẹn ló bá di ìwọ mo pariwo pé wáò ọ̀rẹ́ mi rèé jọ sáré bá mi gba nọ́mbà ẹ̀ bí wọ́n ṣe inbox nọ́mbà ẹ̀ sí nìyẹn. dúró náà kí lorúkọ ẹnìyẹn náà. Rebecca Agbabiaka ni wọ́n ń fi ẹ́ lédè like this. Rebecca Agbabiaka well FB friend mi ni a máa ń chat dáadáa. tiẹ̀ lè má mọ̀ torí ọ̀rẹ́ mi ó popular gan lórí Facebook star ni. ó ga ojú ẹ ni mo rí wẹ́rẹ́ yìí. bọ̀rẹ̀ ó try gan ìgbín ẹ̀ tẹnumọ́gi ó dẹ̀ gùn àfìgbà tó dé VGC yìí náà. wow èmi nìyẹn o ìwọ ọkọ eyín wọn ka ẹ̀dà àṣetí lọ́ọ́ mẹ́ka ṣá. ọ̀rẹ́ èmi lọ mẹ́ka o mi ìwà igan ọ̀rọ̀ mi ń fàdúrà àfikọ́ ló ń ṣàánú mi. wo ìwọ máa wọrí bó ṣe ti rí mi everything ló ti ní solution fọkàn ẹ balẹ̀ ṣòtúgbọ́ jẹ́ ká gbé yẹn ti sígbẹ́ kan kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu just name it I will give it to you okay. tí bá sọ pé mo irọ́ rẹ̀ mi mo ti yó ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá gbé fún mi ni màá jẹ. Are you serious? Of course. 5 minutes. All right, though. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ẹ káàbọ̀ ahlan wa sahlan wa marhaba ẹ kú orin báwo ni sọ́kò òde po kí n má gbàgbé omi tí mo ní ẹgbẹ́ wa ń kọ́. ọjà báwọn. arábìnrin wa ǹjẹ́ o ní ìgbàgbọ́. mo ní ìgbàgbọ́ náà lọ́wọ́ sá. tó bá rí bẹ́ẹ̀ gbàdání. ohun tó jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ pé ṣé o ní ìgbàgbọ́ ni wípé ohun tó ń wò lọ́wọ́ rẹ omi ni ọmọ ìdáadáa mọ̀ ń pè àmọ́ Ọlọ́run nínú yaf'alu ma yasha'u rẹ̀ a máa lo àwọn nǹkan tó dá a máa fi ṣe àṣẹ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá eléyìí tó fi ń yé wa wípé bó ṣe ń wò lómi yẹn o ò gbọ́dọ̀ fojú di wípé omi ni kó wá nígbàgbọ́ wípé gbogbo ohun tí a bá wá wí àbí tá a bá ṣe ládùúrà fún ọ sínú omi yìí yóò rí bẹ́ẹ̀ yóò sì jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun tó fẹ́ torí pé Ọlọ́run bá sọ ní Al-Qur'an chapter 67 Suratul Mulki verse 13 lọ sí 14 bismillahirrahmanirrahim wa asiru qawlakum awji'aru bihi innahu alimun bizati sudur Allah ya'lam man khalaqa wa huwa al-latiful khabir n tó ń wí ni wípé ẹ wí jẹ́jẹ́ o ẹ wí títa ní gbangba o gbogbo ohun tó wà lọ́kàn yín l'Ọlọ́run bá mọ̀ ló sì lè fàṣẹ sí fún yín ilé ẹ̀kọ́ tá a rí kọ́ lára àwọn bàbá wa Shehu Jamiu Bulala torí pé mi tẹ́ wá bá èmi ni Sheikh Fatiao àṣírí Bulala lójú kọ́rẹ́ rẹ̀ mo wá síwájú mi torí lọ́la àwọn bàbá náà ogun tá a bá wí Ọlọ́run sì máa ń fàṣẹ sí kí wọ́n náà máa wá nígbàgbọ́ pé Ọlọ́run fàṣẹ sí kó máa wá ṣe àmì ní kíkan bí a kí bismillahir rahmanir rahim Allahu nuru samawati wal ardi mazalu nurihi kamishikatin المصباح في المصباح وفي زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي ṣé tó fi ń ṣe báyìí. Temperature ti rise definitely omi ti tán nínú radiator ni mo ní láti ṣí bọ́nẹ̀tì.
ògbóná ó ti ṣọba yìí tì lọ ó ti ṣọba yìí tì ṣé mo fẹ́ lọ ra jẹ́ kí n lọ romi wá mo ń bọ̀. wọ́n á dúró lẹ́gà láì ṣe pé kò sómi ń bí báyìí rárá. irọ́ o. omi lomi ń jẹ àtomi òkun àtomi ọ̀sà omi lomi ń jẹ. Àṣìṣà rubbish wọ nílé wọ́n ti ní kúrò jáde kíkéré tó ń dé omi yẹn sínú ẹ̀sìn báwa ṣe bí mo sọ fún ẹ̀fọ́ ara mi sí pé mo fẹ́ lọ ra omi wá omi tó gbé fún ẹ̀mí ta tí mo tó ṣe prayer sí kọ́ ló ń dà sínú mọ́tò sí ṣé mo rán ẹṣẹ́ ni. kílé tó ń fún rẹ̀ wà láǹsì omi lomi ń jẹ́ nà ṣé torí ordinary bottle water tí mo fowó ara mi rà tó ní kí n gbé wá wọn ò dà kankan sínú ẹ̀ wọ́n kọ́ jẹnu wúyẹ́wúyẹ́ wọ́n dẹ̀ gbé fún mi kí n máa gbé lọ ó mọ̀ kí mi gan ń gbáyàn nà ó èmi tó ń gbá báwo lèèyàn kan ṣe máa mú mi ní máa gà tó máa gbómi lásán lémi lọ́wọ́ tèmi náà máa kàrámù ẹ̀ wo kò sọ̀rọ̀ mi yẹn jàre. Àṣìṣà jọ kí ló ń gbénu ẹ̀ náà nǹkan tó ń gbénu ẹ̀ yẹn gangan ni mo fẹ́ kó mọ̀ kó sọ fún mi ìgbà tó mọ̀ pé o ò nígbàgbọ́ kí lè tó ń stress mi ìgbà tó ti mọ̀ pé ó tó ọ̀rọ̀ ara ẹ gbọ́ kí lè tó wá bá mi kí lè tó ọ̀dà ṣe kó dá gbọ́rọ̀ ara ẹ tó wọ́n ń dà mí láàmú káàkiri. nǹkan tó fẹ́ ni pé kí n ṣáà ti mú àbí. omi orí burúkú wo ló ń mu ta ló rún ẹṣẹ yes lẹ́yìn tó ti dá sí mọ́tò tán ó wá ń gbé sẹ́nu ó mú sórí níbi tó dé yìí ní orí tàbí tó dé kó ní kálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ just go into the car and pick your bag bóyá márùwá ló fẹ́ gbé ni o bóyá ọ̀kadà ni o bóyá káàpù ni kò gbé kó máa lọ. ṣáde àyèmí ṣe lè bí ẹni ẹlòmí ò gbọ́ ta ló ń sọ̀rọ̀. tíkè mo ti gbọ́ tíkè Yorùbá òun bọ̀ Nàìjíríà òun dẹ̀ fẹ́ mìtì mo ní kí wá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ omi tá a fà gbé fún mi níjọ́ sí tó lè dá sínú mọ́tò jọ má bínú. èmi ò bínú èmi ti gbàgbé ẹ̀ gbogbo ẹ̀ ti lọ ṣó mọ problem tó ní ṣáà Sisat nǹkan méjì ni problem ẹ̀ o ò ní gbàgbọ́ o ò dẹ̀ kí n farabalẹ̀ but since tí wọ́n gan ti mọ̀ pé àwọn problem tó ní nìyẹn mo mọ̀ pé o ti rí solution sí so èmi ò bínú. Ṣadíà mo ti nígbàgbọ́ sí mo ti nígbàgbọ́ gidi. ok èmi fẹ́ lọ sí school àwọn ọmọ mi nítorí èmi ní PTA meeting wọn ṣé wàá dúró dè mí lé àbí báwo. kí ni màmá dúró sí jẹ́ ká jọ lọ. ok. wo Ṣadíà ó ṣìkún kankan òun ti decide láti máa kírun. ó fẹ́ máa kírun Allahu Akbar alihamdulilayi 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 rabbil alamin Azizat ìwọ ó fẹ́ máa kírun. mo fẹ́ kó ṣe gbogbo fún mi ó ní àwọn àyà kọ̀ọ̀kan tó yẹ pé mo ti gbàgbé wọ́n á fẹ́ kó wá máa kọ́ mi. ibi tí problem díẹ̀ wà nìyẹn o because ọ̀dọ́ jìnnà sí mi a sí nítòsí ara wa báwo ni mo ṣe fẹ́ máa kọ́ ẹ. àti ó dẹ̀ ṣọ́ọ̀kẹ́ fẹ́ bá mi lọ sóde tí mo lọ yìí. ẹni tí mo ra báyìí torí ẹ̀rọ mo ṣe wà kára. àrò ó mọ̀ pé òde mọ̀lúdì lèmi lọ ṣá ìwẹ́ ìmúrẹ́ tẹ̀ sí fíẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ tí mo ṣe ṣírílẹ̀ yóò lè borí báyìí tẹ̀lé mi lọ. àǹtí Rísí ọkùnrin ẹni nígbàgbọ́ ẹni o àti pé ẹ̀yin ni jọ̀mọ́ wọn èmi kò fẹ́ tẹ̀lé yín lọ torí àwọn olórin tó ń bọ̀ kí lè enjoy ara mi ni. ṣèbí wọn ni Karó wàá rí bí yí mi sí báwo rí èmi abẹ́ gẹ̀ẹ́tì gbogbo kékeré tó máa fi kọ́fà. wo má wọrí mo ti rántí ó ní area sister mi kan sister Risikat máa lọ bá wọn wá máa kọ́ mi. wọ́n máa ń kírun dáadáa
ní problem mo gba ẹ̀ sísá àwọn ọmọ akọ ẹ̀ jẹ́ ká máa lọ sí school àwọn. alhamdulilayi rabbil alamin asisat pípé o ṣe tó ń sìn láti máa kírun inú mi dùn mo bẹ́ẹ̀ yọ o ọlọ́run tó wá ní kó padà máa kírun yìí á bá mi ṣe lákírun dàgbà akírun dògbò akírun kò lọ́wọ́ máa ṣe ọlọ́run iṣẹ́ lákírun fi mọ́ sílẹ̀ inú mi dùn gan-an. ṣé bó mọ fatia àwọn sọ́ọ̀tì kékeré tó lè fi kí wa ní sọ́ọ̀tì ìkíláàsì ní ikú aláwọ̀ aláwọ̀ sọ́mọ. lámúyá lè dé lámúyá ó láde wàlámúyá kún láàkú fún àhàdù. àwọn bíi kú àwọn sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ fọ́ọ̀kà ní ìṣàlẹ̀ ìmọ̀hálàkà wàmí ìṣàlẹ̀ ìdásíkẹ́ ìsàkọ̀ wàmí ìṣàlẹ̀ ìfọ̀sàtẹ̀ fẹ́rẹ̀bọ̀dì wàmí ìṣàlẹ̀ àsìkè ìsàsàdẹ̀ wọ́n wà tó lè fẹ́ kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀fẹ́ díẹ̀díẹ̀. ẹmu kó tí máa ṣe máa padà wá máa mú ìwé àti báírò wá so àwọn yìí tẹ bá tún fẹ́ fún mi màá máa kọ sílẹ̀ á lè tètè yé mi. onídìbò ló yẹ sẹ́ẹ̀tì onídìbò lọ padà wá bí nǹkan bá ti yá kì í tó ń pẹ́ mọ́ mo ní ìwé tó máa tọ́ ẹ sọ́nà débi látòrí àlọ́ alágbàgbà ó ṣe kó wá àwọn tí bá lè wá ṣàkàbọ̀ láti tẹ̀lé àwọn dédé mọ́ tí bá ti fún ẹ níwèé yẹn gbogbo ìlú máa rí bẹ́ẹ̀. ó dà o. bá wọn ṣe. Mo ti rí photographs ẹ lọ́pọ̀lọpọ̀ gbà. But what I do not know ni pé you're this stunningly beautiful. Thank you. I should tell you there's something about me. Tí n bá rí obìnrin tó bá rẹwà, ó máa ń jẹ́ kí n wà a bit nervous. And right now, I am nervous. Man, you're so gorgeous. You know, I am happy to finally be putting it together. Though mo ti rojú ẹ lọ́pọ̀lọpọ̀ gbà, your face, it's just on photographs then, but now that you're this beautiful, oh my God. ṣebí wọ́n tiẹ̀ ti rí photograph mi wá ọba mi jẹ́ pé mi ò mọ̀yàn tí mo ń bá sọ̀rọ̀ mi ò rí picture ẹ̀ rí ó kàn fi ọkọ̀ọ̀kan gbé ní pé wọ́n mo like voice tí mo ń gbọ́. Mo dàbí ọgbọ́n ni so that you won't say but boy you're fine. It's okay. Actually àwọn nǹkan tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀ I just want to come home, chill for a while, see my people. In the batimi àti when we got talking and I told you I'll be coming home, mo rò pé okay, why not just chill out together, go visit places, and maybe you can meet my mom. Wow. Inú mi máa dùn láti meet mom ẹ. Inú mi dẹ̀ máa dùn tó bá accept láti meet her. You know that woman? She's my first wife. I'm sure that would be for long. Kò ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ́ láíláí now, but inú mi máa dùn tó bá lè meet her. Oh my God, I'm sorry. Mi ìbéèrè pé kí ló fẹ́ mu, kí ló fẹ́ jẹ? It's okay. I'm sorry, beauty yẹn ló kó sí mi lórí. So what would you like to drink? Anything soft. Anything soft? Hello? Yes. Please, can you give my woman something soft? Like a cocktail or something? Anything soft. So, báwo ni ṣe mọ nǹkan ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ǹkan ẹ̀ mú send text sí initially tó bá rí text mẹ́yàn máa ń pè mí padà ọkọ̀ pè then mo dẹ̀ ti ń try gan mo ti try severally and kò pè. bó ló wá gbé fóònù sí àbò gbé fóònù síbì kan wá bí lọ sùn sí ni. no mọ mẹ́rin mọ́ kò kí máa ń fi fóònù lẹ́ẹ̀bẹ́ yẹn. ǹjẹ́ mo pé bá ẹbẹ̀ ṣe dé ta fi máa sọ̀rọ̀ yẹn àti báyìí mo ti send text message sí because mo fẹ́ kó gangan wá bí fúnra ẹ̀ pé wà around ni ẹ̀mọ́ ó fẹ́ meeting bí mo ṣe fẹ́ kẹ́yìn meeting òun náà fẹ́ meeting gan and. ohun èmi náà láti rí mo fẹ́ rí. alájà ẹ̀mọ́ nǹkan
ṣe bẹ́ẹ̀ tí lọ́lé. mi ò tí ì lọ ọkọ mi. máa fẹ́ sáré lọ́bẹ̀ ẹ mọ̀ nǹkan mo ní feelings bíi pé I don't know ọlọ́mọ ẹ̀ka burú ṣẹlẹ̀ so ẹ̀dùn dé mi lé máa sáré lọ́wọ́ mi ní pẹ́ṣẹ́ gbọ́ ẹ mọ̀ nǹkan máa lọ́bẹ̀ ẹ̀ máa gbé wa ẹ jẹ́ kí n ṣe. má pẹ́. Sorry for? Why are you sorry? I've been calling, I kept calling and the pig called me. Mom, this is not good. I'm sorry, Mom, this phone me. Mo share 21 missed call. I'm sorry. See, I'm very mad at you. How do you mean 21 missed calls, Nicole? What about the text messages? I sent you messages not once, not twice, and you don't even bother to text me back or call me back or something. Who want be but me ò rí tẹ́lẹ̀ má bínú. Now she phone just open your phone. The message. Yes. Ibi tí o ṣí yẹn gogo. I want you to read. Read to me bí mo ṣe sọ fún ẹ pé mom mi dúró fún ẹ. Okay, o bẹ̀ ló ṣí yẹn. Just read. Read it. What is it? You can't read. I can't read it. How do you mean? Parents mi ló fà. Àwọn parents ẹ̀ fà kí. Kadijat. Kadijat. Dìde lọ dìde. Bóyá dìde pé lọ ṣàlùwàlá. Wọ́n ti pèrò àsàlátù. Mo ti sọ fún pé má máa jẹ́ kí àsùbá àbọ́mọ yín lọ́wọ́. Asisat. Ṣòro ọmọ kàtà. Asisat. Asisat. Dìde kó wá lọ kírun. Ò nírun ọjọ́ wo. Dìde lè jàre. Ìjọ́ ló ṣe parí kíní ẹ̀. Bóyá mo ti sọ fún ẹ pé ìran àsùbá olóore ju àbí ìrun jọ̀mọ́ olóore ju àdákí lọ nìṣókòtò èdè wa lọ kí ẹ jọ̀mọ́ jọ. Ṣé kí a o jọ̀mọ́ ò gbọ́dọ̀ bọ́mọ́ ẹ lọ́wọ́ o. Ẹ wà àǹtí mi. La ilaha illallah. Àṣìṣà. Kí ni? Tí mo ní o ṣe? Ìlú lókì. Kí ló bá ṣe fún bàbá ẹni tí wọ́n máa lò ètò olè tó bá? Olówó tẹ̀ gbogbo bàbá ìdárò kùtùkùtù bàtà ọmọ bá múra báwọn lọ léwu. Wọ́n máa jí òkè wa lọ kírun. Kò sí nǹkan tó burú ibi kíyàn kọ́kọ́ kírun kó tó di pé lọ léwe àbí kíyàn gbàdúrà kó tó di pé lọ léwe ìwọ ló máa ṣe sùúrù ṣó ti gbọ́. Wọn ò bá lù mí látẹ̀ní dọ́là nǹkan tí mo ṣe fún wọn lẹ́nu ni màá tún ṣe lọ́la. Nǹkan tó ṣe lẹ́nu bíi báwo ìwọ náà dẹ̀ mọ orú èèyàn tí bàbá ẹ jẹ́ o ò tí ì ṣe nǹkan kan gbogbo iná gbogbo ara ẹ torí pátipáti. Tó máa fẹ́ nà mí pa kọ́ nà mí pa kí ló dé wá ara mi. Wọ́n fojú láì ṣe pé mo jalè. Òun ni mo yẹ sọ fún mi kò ní sùúrù. Àṣìṣà ilé ìwé ló fẹ́ lọ wàá ní sùúrù. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Afami. Assalamu alaikum. Ṣé o sí? Ó yẹ ká sì sáwà ní kéwù. Àti ní kéwù náà jẹ wá. Ṣé o sí? Bàbá bó bá ṣe ń kọ́ àṣìṣà ní kéwù tán, àìsàn ò kí ń mọ̀, kò kí ń lè kà á padà. Bẹ́ẹ̀ ṣe ń kọ́ àṣìṣà ní kéwù kò mọ̀. Bàbá ṣọ́ra wa kí ó fún nísinsìnyí pé àṣìṣà o kí ó tó gbà fún ẹ̀yin o wá tọ̀ padà kò ní rí wí. Àṣìṣà. Náà. Sọ fún mi pé àfa àparọ́ mọ́ ẹ. Bàbá mi wọn ò parọ́ kò kí ń yé mi. Àṣìṣà èdè lánàá sọ̀rọ̀ ilé ìjáde wọ́n kọ́ ẹ ní nǹkan kò yí ẹ ńgbà tọpọ lóò kú dúró kí ló ń bẹ́lẹ́dẹ̀ ẹ̀rọ náà dábì lóhùn kí ló ń bẹ́lẹ́dẹ̀ ẹ̀rọ. Mi ò kí ń mọ iléèwé ni mo fẹ́ lọ. A'udhu billahi minash shaitonir rajim. Àṣìṣà ìwọ òkèwú ìyá Àṣìṣà ìyá Àṣìṣà má bọ̀. Àṣìṣà ìwọ ò lọ lè kéwú gbọ́ntọ́ mẹ́wí gbọ́ntọ́ wí o. Àṣìṣàt gbogbo kí ló ṣẹlẹ̀. Kò ní sọ̀rọ̀ ọmọ ẹ̀ lanu gbàgà olówó òkèwú ìwé ló ń fẹ́ ká. A'udhu billahi minash shaitani rajim. Níbo ló ti gbé yẹn? Níbo ló ti rí yẹn rí? Àṣìṣàt.
alájì ẹ má bínú torí Ọlọ́run alájì tí yín ló máa ṣe. ó fẹ́ fi ẹ̀kọ́ Ọlọ́run ìmọ̀ àìjọ náà ó fẹ́ fi ilẹ̀ bá a sọ̀rọ̀. Asisat ṣé ìwọ ṣe ti rí ẹnìkan nínú ìdílé bàbá yìí tí kò kéwú débi tó lámìlaka dandan ní fún ẹ o ó máa kéwú yẹn nítorí pé nǹkan tí bàbá ẹ bá ṣe sọ òun ló gbọ́dọ̀ gbọ́ ohun tí bàbá ẹ bá fẹ́ òun ló gbọ́dọ̀ bá wọn fẹ́ o. ẹ wo iléèwé àwọn Ṣàdíà ni mo fẹ́ máa lọ kéwú èdè yẹn ò yé mi. ó ti da ìyá àṣìṣà ṣùgbọ́n tọmọ ẹ wí olówó kéwú àfà mo fẹ́ fi ẹ ṣe ẹlẹ́rìí tí àṣìṣà bá kọ̀ tí ò kéwú ní ilé yìí nítorí àdìs ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé àwa òbí adaranjẹ la jẹ́ fọ́mọ bá a bá ṣe da ẹran náà jẹ sí Ọlọ́run máa bí wa àmọ́ kí àṣìṣà tó mú èmi wọná àfa mo fi ẹ́ ṣe ẹlẹ́rìí àṣìṣà máa fi lé ilẹ̀ fún mi tí ò bá ti kéwú mo kọ àṣìṣà lọ́mọ. bàbá wa ṣe rí ẹ má kọ lọ́mọ ọ̀rọ̀ ojú náà làwọn máa gba Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ ni. àfa mo gbọ́ mi ò gbà tí àṣìṣà ò bá kéwú nínú ilé yìí kó fi lélẹ̀ fún mi orú ẹ̀ mú mi kó fi lélẹ̀ fún mi. bẹ́ẹ̀ ni o ọmọ tí ó mú mi wọná àfi kí ya tètè dánù. tìyín ni ó gbọ́. kó gbọ́ tèmi tí ò bá ti gbọ́ tèmi kó fi lélẹ̀ fún mi. o ṣe o. àǹtí kílẹ̀ sí wa dúpẹ́ lé lórí. kò yẹ kẹ́ tún dúpẹ́ ṣe bá búrò mi ni. bí òun ṣe jábúrò tiẹ̀ ni wọ́n náà jábúrò tèmi ó jẹ́bi tó dáa ni àìmọye ẹni tí ò lè ṣerú ẹ̀ fi ń yàn ó ṣe mo dúpẹ́ ìyá mi ó ṣe Ọlọ́run á dúró tì ẹ́ o ohun tí mo wá ní kí n béèrè ni pé nípa kínní ti oníwèé tó lóun fẹ́ máa kọ́ yìí ṣé ó ṣàń mọ̀ díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ nìkan kọ́ ó ti ń yé ó tẹ̀ tí ń mọ̀ gan-an ni. alihamdulilayi 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 rabbil alamin ó ti ń mọ̀ ó ṣe mo dúpẹ́ ìyá mi ó ṣe túbọ̀ bá mi fi yé kó yé dáadáa kó ṣe yékéyéké kí aláàjì gan lè rí báyìí kínú wọn lè yọ sí i ṣó ti gbọ́ ìyá mi. àǹtí kì í ṣe pé bóyá mo rójú ẹ o ó ti ń ṣe dáadáa irú ẹ̀gbọ́n tó wá bá mi lára mu. ìjọba mi kó yé dáadáa kó yé dáadáa kó lè ṣe mú yangàn kí bàbá ẹ lè kó lè dáríjì tán. ó tẹ̀ tí wọ́n yà mí lẹ́nu nígbà tí ẹni kò tiẹ̀ mọ̀ kéwù yẹn rárá tó dẹ̀ wá mọ̀ wé. ọ̀rọ̀ ńlá gan-an ló tún fẹ́ dálẹ̀ yẹn wọ́n ṣèjẹ́ káwọn àpàyẹ ti báyìí. A B C D E F G I J K L a tún máa bẹ̀rẹ̀ padà. A B C D ó yá Tọ́pẹ́ dìde kí lélẹ̀. gbogbo nǹkan tó bá fẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ kó lọ wàá fàágùn ètè ẹ̀dẹ̀ gbọ́dọ̀ lọ sókè. ó yá Lẹ́kan kí lélẹ̀. F ó yẹ pàtẹ́wọ́ fún un. Welcome, Auntie. We are happy to see you. God bless you, ma. Amen. God bless you too. You can have your seat now. Thank you, ma. Ó ga gan. Ó máa ṣeun. Ní ìtẹ̀ wá mọ̀ pé máa pẹ́ níbi tí mo lọ. Ó ṣe mo dúpẹ́. Èmi náà tiẹ̀ ti ń kọ́ wọn lọ. Èmi náà ti rí ẹbẹ̀. Mo rí bẹ́ẹ̀. Yes ma. Ó ṣe. Yes ma. Tẹ́mi, ó yá wá ka ABC fún wa. A B C D E F G H I. Clap for her. You've been keeping all this from me. Why? Ẹ̀rù ló bá mi pé tí bá sọ fún ẹ. O lè tó rẹ̀ kó fi mí sílẹ̀. And you're a Muslim? Yes. Your name is Azizat? Yeah. You see, ìgbà tí mi àti ẹ ti máa ń chat, àti ìgbà yẹn mo ti like ẹ. Ìgbà tí mo tún dé náà bí n ṣe rí ẹ náà mo like ẹ more. Tó bá sọ tòótọ́ fún mi, it won't make any difference. Ó kò máa jẹ́ kí n tún like ẹ ni. Kò dá bó ṣe ṣe náà. I'm
sorry. Orúkọ mi ni Abdulaziz and I am a Muslim too. Ṣorí ticket tó wà lórí profile mi ní gbogbo àwọn social media accounts mi yẹn. Àpèjá ẹ̀ ó ní Tókunbọ̀. Bọ̀dún kankan ṣe ń rú mi lójú. Gbogbo àti mi àti máa ń chat yẹn ó máa ń kọ flawless English. Báwo ló ṣe ṣe? Ọ̀rẹ́ mi Rebecca tí mo sọ fún ẹ kó travel yẹn òun ló wọ́n bá mi type ẹ̀. Oh. So gbogbo àwọn private things tá máa ń so gbogbo àwọn kinní yẹn náà ló máa ń rí gbogbo àwọn ọ̀rọ̀ tá máa ń sọ yẹn náà lórí. No, it's okay. It's alright. It's okay. Babe, it's alright. See, kàn ṣọ́ pin ayé, okay? Ó ṣe mí o. So ṣe mí dẹ̀ dùn mí gan. Sorry. Ó ní láti fi gbogbo yẹn pamọ́ fún mi. I love you, babe. I love you too. You are the best thing to share the CBC. Really? Yes, really. So you can say that. Very, very happy. I love you too, Angel. Are you for real? Why are you asking that? You should know by now, P. I am indeed for real. Àbí kí ló fún ẹ ní cause láti doubt me? I will never get married to anyone. You should say that. But when I was here, I must tell you, everything about me just changed. You see, okay. Now let me ask you. Ṣé èyí máa torí pé mọ́tò máa ń accident kó dẹ̀ lóhùn ní travel mọ́? Tó bá ti ní horrible experience pẹ̀lú àwọn ọkùnrin míì, ṣé tí wàá mìíràn pé gbogbo ọkùnrin ayé bẹ́ẹ̀ náà ṣe rí? There is this thing about you, this thing that I can't really explain. There is a spark nínú heart and by phone, like a connection. So you can pick over any woman, every other woman. The thing, my plan was to stay there, over there. Mo ṣe wà ńbẹ̀ kí n ṣiṣẹ́, kí n gbébẹ̀, kí n get very old and boring, kí n ti yọkùn, kí n léwu, kí n dẹ̀ wálé. But since mo ti pàdé ẹ, the story changed. N sì mò ń rò pé kí n padà sọ́hun yẹn o, kí n tidy up things, kí n dẹ̀ wálé kí n wá fẹ́, kí n dẹ̀ gbélé pẹ̀lú ẹ. Okay. Ṣé ṣe pé bàbá yá ń sìn ìmọ̀ ní mi ò kàwé tó o ti rọ́ọ̀mù akátá you understand nǹkan tí mo sọ. Aziza, ṣorí òyìnbó I come, I go, you know. Ṣé bó náà mo gbọ́ tẹ́lẹ̀ tí mo fẹ́. But let's look at it this way. Ìgbà tí mi àti ń chat yẹn ká ní ìjọ́ tó kọ́kọ́ rí mi, ikùn mi rí báyìí, mo á ṣojú báyìí. No, máa sá lọ ni. Okay, the truth is, ó ṣe lè padà sí school. Èmi àti ẹ̀ lè arrange. We just talk about it, get the ball rolling, get back to school, and in no time, Alice, you I really appreciate that. I love you, Angel. Thank you for loving me. I love you.
Assalamu alaikum. Wa alaikum salam. Kí ló tẹ̀ wọlé? Mo ń kírun lọ́wọ́ tẹ́lẹ̀ ni ìgbà tí mo tún wá ṣe tán tí mi ò rí yín kẹ́ wá nílé ni mo ṣe wá bá yín mà. Bínú. Èmi ò bínú o. Inú tí èèyàn máa fi bímọ kì í bínú. Ó ti yé ẹ. Èmi ò wá wọlé. Ìwọ gangan Àṣìṣà ni mo wá wò. Abdulaziz náà wà nílé mà. Assalamu alaikum ma. Wa alaikum salam wa rahmatullah. Ajá. Èmi ni mo tọ́ Abdulaziz láti kékeré. Mo mọ̀ ọ́ tó fi dàgbà ni. Ó ti yé Àṣìṣà. Mo fẹ́ mọ ọmọ yín nínú ilé yẹn. Àṣìṣà, mo fẹ́ mọ ọmọ yín nínú ilé yẹn. Alájà, Ọlọ́run ló ń ṣọmọ. Ṣé lóòótọ́? Mi ìmọ̀ pé Ọlọ́run ló ń ṣọmọ. Ṣàìtàn lèmi ṣe bí. Èmi ò bínú o. Ntẹ́mi ṣàfẹ́ ni mo fẹ́. Ó ti yé ẹ. Mi ò bínú rárá. Ẹ máa wọlé. Alájà, come on now. Ó yẹ ẹja máa wọnú lé. Wọlé ebo nìyẹn. Ṣé o ti fọmọ síbẹ̀ kí n wá wò? Come on now. Mo ní mi ò lọ. Sweetie. Mo ní mi ò lọ sẹ́. Fine girl. Mom. Alájà, ẹ rántí pé nǹkan tẹ́ fi kọ́ mi ni pé tíyàn bá ń fẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run, á ṣe sùúrù fọ́lọ́run. Al-Qur'an ni a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wasta'inu bis-sabri was-salat. Wọ́n láti bọ́ rẹ̀ sọ̀rọ̀. Mi mọ reason tó ṣe wílé tó ṣe. Fine, mọ́mí sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó wà pleasant sí but emílẹ̀ kó máa wò náà. Àwọn Yorùbá ṣáà ní ẹni tá a bá ń bá nájà là ń wá kí n wá rí ọjà. I'm in love with this woman. I chose her. Not the other way around. Tí mọ́mí bá tiẹ̀ ní àìbímọ ẹ̀ mọ́mí wá ń sọ̀rọ̀ sí i ṣé bóyá kó máa wò mí. Nothing has changed. Ẹ wò ẹ kàn sọ bẹ́ẹ̀ ni kò easy bẹ́ẹ̀ ẹ jẹ́ kí èmi náà kí n put ara mi into Azizat position ṣé ti rí ẹ̀yin gangan ni mo máa bẹ̀ kẹ́ bá mi bá màmá sọ̀rọ̀ kọ́jọ́ nítorí tọ́lọ́run kọ́ ní sùúrù díẹ̀ sí fún wa gbogbo nǹkan tá a fẹ́ báyìí lọ́lọ́run máa ṣe fún wa ṣé ti gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀. Mo ń bá wọn sọ náà mo ń bá wọn sọ and ó yẹ kí àwọn mi náà understand pé kò sí nǹkan tó change. Má dùn ún lọ́rùn tiẹ̀ o bó ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn má wọrí kò sí problem èmi dé mọ̀ pé problem wà tó bá mọ nǹkan tí wọ́n máa ń fojú mi rí ó ní láti rí the kind of stress tí wọ́n máa ń fún mi ibi tó ti wà bá dé sí nǹkan tó sọ fún mi pé kò sí nǹkan tí mo lè mọ̀ ṣe àwọn máa fẹ́ ìyàwó mi fọ̀ máa rìn. irọ́ ni kí n jọ kí wọ́n bá yí ọmọ àwọn jẹ́ ọjọ́ ṣé crime ni pé yóò bímọ fine ká tẹ̀wá pé crime ni kóbìnrin má bímọ ṣé torí mi ò tí bímọ fún Aziz ni mo ṣe sọ pé mo fẹ́ bá yẹ́ yìí. Then it's not a crime kóbìnrin má bímọ. This is what I'm trying to tell you and you're not listening. Ajalima tí ọba fẹ́ yàwó fún mi tí bá gbà ìyàwó kan ìyàwó kejì kẹta kẹrin àbí ìyàwó tó bá wùn tán bá fẹ́ fún mi tọ́lọ́mà kára pé mo ní bímọ nǹkan. Ọlọ́run ló ń ṣọmọ náà nǹkan tí mọ́mí ò dé understand ni pé dòdò nínú Sharia Islam kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ kí wọ́n practice polygamy o kí wọ́n jẹ́ polygamist tó máa níyàwó púpọ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ o kí ọkọ máa exceed mẹ́rin bọ̀ kò tún ṣe dandan náà kéèyàn fẹ́ yàwó jù kan lọ ẹni mi ti choose láti fẹ́ ọkọ. Màmá mi làlájà o ṣùgbọ́n ìwọ ìyá àtọmọ ọ̀tọ̀ ayé ọkọ síyàwó náà ọ̀tọ̀ dẹ̀ ni. Babe, I love you. Come on. Ajalima, please talk to her for me. I will. Aja, mo ní bí kan tó wà very important láti lọ. Àìsàn náà dẹ̀ mọ̀. Ẹ bá mú jáde kẹ́ mú ṣeré lọ. Kẹ́ bá mi mú lọ síbi tọkùnrin bá pọ̀ sí gan. Tọ́ni mọ̀ pé lẹ́nìkan lè ṣe mi. I love you, babe. You okay? Ajalima, you're very wonderful, man. Thank you. I'll see you soon. All right, no problem. Azizat, ìwọ náà lọ fi rẹ lọ́kàn balẹ̀ o. Sórí gbogbo nǹkan tó kọ ẹ̀ sọ́nsìn, ìwọ náà ṣàfihàn ara ẹ̀ gbọ́. Ọmọkùnrin dẹ́ nífẹ̀ẹ́. Animat, ó kún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ó ṣàwọn kókó mi ò ń gbé lu tó bá padà síbi tó ti wá ń kọ́. Kí ni mo fẹ́ pọ́ lọ́run ṣe? Wọ́n ní mi ò tí ì bímọ fún. Azizat, ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run ọba tá à ń sìn àlejògún òfò. Kọ́kọ́ ẹ tó padà síbi tó ń lọ. Ayọ̀ àti ìdùnnú ló máa fi lọ síbi tó ń lọ. Ìwọ gan Ọlọ́run àti ṣèyanu náà ayé ẹ̀ tó yẹ pé màmá rẹ́rìn báyìí ní kó tó di pò lọ.
tó lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀ kó dẹ̀ gbé ti alájà àbí ọkọ ẹ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ kan tó wọ́n kí sáwọn ọmọ ọ̀sán. ẹkùn àfa kí n má parọ́ fún yín last time tá a wá yẹn mi ò fi taratara gbàgbọ́ àbí kí n tẹ̀ sọ pé mi ò ní gbàgbọ́ nínú gbogbo nǹkan tẹ́ ń ṣe ń bíbá yìí rárá bẹ́ẹ̀ ni sà àmọ́ Ọlọ́run ti wá fi àwọn nǹkan kan yà mí lẹ́nu nípasẹ̀ àwọn iṣẹ́ ìyanu tí mo rí nígbà tí mo mu díẹ̀ nínú omi yẹn ilé ló wá jẹ́ kí n gbàgbọ́ pé kò sí nǹkan tá a lè fi Ọlọ́run wé. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Ṣé ẹ rọ́rọ̀ Ọlọ́run bọ́lọ̀ ń ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ nu kẹ́sì máa wá wò ó Ọlọ́run a máa ṣe nǹkan rẹ̀ bí ìyàfọ́ àlùmọ́ yẹ̀ṣá òbí kò dira tí a máa ṣe kékeré bó bá ṣe wù ú láti inú ìrádà rẹ̀ àti láti inú agbára rẹ̀ eléyìí tó fi yẹ kí ó yé àwọ ènìyàn wípé tí wọ́n bá ń ṣàdúrà fún àbí tá bá ń ṣàdúrà fúnra wa ó ṣe kókó ká máa ní ìgbàgbọ́ nínú àdúrà tó máa ń ṣe fún wa torí pé ní Al-Qur'anul Karim tẹ́ kọsẹ̀ bá mi lẹ́nu rẹ̀ tí í ṣe Suratu Yasin Quran chapter 36 ní ọwọ́ àyà tó gbẹ̀yìn Ọlọ́run bá wa ọmọ ìdáadáa mọ̀ sọ̀rọ̀ pé innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun tó wọn náà bá ti gbèrò láti ṣe nǹkan tó bá ti wù ú láti ṣe nǹkan dandan ní kí nǹkan yẹn ó ṣe bẹ́ẹ̀ sì ni tó wọn bá ti ní kun fayakun lórí nǹkan kò sí ẹ̀dá kan tó lè yí padà àbí tó lè ní kí nǹkan òun kó má jà sí ṣíṣe èyí fi yé wa wípé ó ṣe kókó púpọ̀ kí a máa ní ìgbàgbọ́ nígbà tó bá ń ṣe àdúrà fún wa orúkọ wo ló pé orúkọ rẹ nígbà tẹ wá ń jọ sí òun. Karo ni sà. Karo. ẹ wo àfà ẹ má dá lóhùn Karo kọ Karo ni Asisat lórúkọ ẹ ọmọ mùmí ní òdòdó ni. orúkọ tó dáa báwọn Asisat orúkọ tí àwọn ènìyàn náà tó máa ń ṣàlẹ́ṣà láti fi sọ ọmọ wọn lórúkọ òun lórúkọ tán wá fún ọ wá mọ iye rẹ̀ Ọlọ́run bá wa yín padà Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín wá jẹ́ ń béèrè ìgbà wo gan-an ní wù ọ̀pọ̀ fẹ́ lọ sílé Ọlọ́run tí í ṣe Mẹ́kà. àfà ẹ wò àtìgbà tá ti wà ní kékeré lábúlé wa lọ́hùn ló ti máa ń sọ pé òun tí òun fẹ́ lọ sí Mẹ́kà o òun fẹ́ lọ sílẹ̀ mímọ́ o tóun bá ti dé báyìí tóun bá ti dàgbà kọ́ máa pòun lálàájá kóun wá máa ṣe eyín òun báyìí kọ́ máa réyìn Mẹ́kà lẹ́nu ìgbà tó wá fẹ́ lọ láti mọ̀ báyìí. sọ ma wá wò dáadáa Mẹ́kà tí wọ́n ń wí pé ọ fẹ́ lọ yìí àdúrà tá a ṣe fún ọ bíbà wàláhì tàláhì ó ti gbà bẹ́ẹ̀ sì ni àdúrà táwọn òbí ń ṣe lórí rẹ̀ látẹ̀yìnwá àsìkò ìsìjábà rẹ̀ láwàá yìí léyìí tó fi dára lójú pé kódà bọ́ ọ̀jáde káàkiri mọ́ Ọlọ́run ti gbàdúrà rẹ̀ wàláhì tàláhì àdúrà rẹ̀ ó gbà àmọ́ kan bẹ́nu ọ̀rọ̀ yìí àmọ́ tí Yorùbá ní kò wá rẹ ẹran àmọ́ yóò sì wá le púpọ̀ àmọ́ tí ń bẹ́ńbẹ̀ ni wípé sórí àdúrà rẹ̀ òun kọ́ ni ò ní gbà àmọ́ tó bá ti lọ Mẹ́kà àbí kó jẹ́ pé ọ̀ràn èèyàn lọ láti lọ sin lọ́hùn àbíbẹ̀ lọ́hùn fún ọ ọmọ bíbí òun yóò kù díẹ̀ síbi kan. èmi kò fẹ́ kó máa pè mí lálàájá ni mo ṣe máa ń sọ pé mo fẹ́ lọ Mẹ́kà mo fẹ́ lọ Mẹ́kà èmi ò bó lóun dá májẹ̀mú pé tí n bá dé Mẹ́kà mi ò ní bímọ. àfà bọ́rọ̀ ṣe wá rí i ṣó sì ṣe é ṣe kí n lọ sí Mẹ́kà náà ọdún yìí torí àwọn ẹbí ọkọ mi wọ́n ti ń fún gun mọ́ mi lórí ọlọ́mọdé yìí. Alájà Àsísá sórí ti tọdún ìtọ́ wíhùn èmi èé fi ẹ̀kọ́ tanná fún yàn ọ ti bọ́ kódà tá bá tún gbé kúrò ní ti state tá gbé sí ti international àsìkò tá a wà yìí ìpalẹ̀mọ́ lóògùn tá à ń ṣe. nínú ohun tó yẹ kí n fi yé yín nípasẹ̀ ohun tó ṣẹlẹ̀ sí ọ nígbà kékeré rẹ̀ ọ̀hún ó ní pé ṣe onígbà míì tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ táwa ń sọ àròpá ń sọ̀rọ̀ ni Ọlọ́run ò sì máa wàdà bẹ́ẹ̀ sì ni kò méré ṣọwọ́rọ̀ míì tá a bá sọ nígbà míì àwọn ẹ̀mí mímọ́ Ọlọ́run tá à ń pè ní rúhù àwọn màláíkà tọ́lọ́run ni ó máa ṣiṣẹ́ fọ́mọ ẹ̀dá àtàwọn ọ̀rọ̀ wa níyàwó a máa kọjá tàṣẹ tàṣẹ ń gbà míì ọ̀rọ̀ ohun tí wọ́n ń sọ ń gbà wọn ìwọ́kàn sọ ni àmọ́ ó ti wá padà lọ́mọ wípé ìgbà tó bá lọ Mẹ́kà lọ́wọ́ àṣẹ wà lè bímọ alálùbáríkà
torí pé Ọlọ́run fẹ́ fìyà jẹ ó fẹ́ fún ọlọ́mọ alálùbáríkà ló ṣe ṣe kó bí kan lọ sí Mẹ́kà àbí kan bọ́ ọbẹ̀ lọ́hùn Mẹ́kà kó tó di kó tẹ̀lé ọmọ bí. Alhaja Azeez a kú oríire náà sọ fún ọ pé àtisá ní mọ̀ pé ọ nítorí orúkọ ìsìláàmù rẹ ta mọ̀ ní èyí káró jẹun èmi ò ní pè ọba nígbà ọmọ mùsùlùmí. Ibo lọ wà báyìí. Mo jáde ní sa. Ó fẹ́ jáde ọ̀dà báwọn ọ̀hún dákun mọ́ ètí jáde ọ̀sẹ̀ àlùwàlá tó bá ti ṣe àlùwàlá wọ́n bá mi wá ìtẹ́ ìkírun rẹ̀ ọ́ tẹ́lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ lọ́wọ́ láti gbọ́dọ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí n tó ní àbọ̀ ṣe àti ń bẹ ní Káàbà báyìí. Pé kémi náà máa lọ ṣàdúrà báyìí sá kí n dàníyàn gbogbo nǹkan tí mo bá fẹ́ kọ́ lóun ṣe fún mi. A sì ṣe tán ní gbogbo ọ̀nà láti fi ọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ níwájú Ọlọ́run gẹ́gẹ́ bá ti ṣe ń babọ̀ láti Nàìjíríà tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba tó fún Ànábì Ibrahima aleyhi salatu wa salam tó bá fún lọ́mọ tó fún ìyàwó Ájára lọ́mọ Ọlọ́run ọba náà ó sì ń bẹ láàyè rẹ̀ Ọlọ́run náà ni ó bá wa fún ọ lọ́mọ. Mo ti gbọ́ sà mo ti gbọ́ ó ní gbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run látara yín sà ẹ ṣé mo dúpẹ́ mo ti gbọ́ ẹ ṣé. Mami. Khadijat. Alhaji. Waalaikum salam. No. Akbar. Abdulaziz. Aziz. Asisat. Asisat. So, o mọ̀ pé o ní bàbá mi kan. O wá mọ̀nà lé mi wá báyìí. Allahu Akbar. Allahu Akbar kabira. Azizat, àwa náà lọ sásàlátù tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n gbà tẹ́ ti wá dé báyìí.
káyà kọ́kọ́ ṣe yín lálejò náà ká tó máa lọ. Ó dà bẹ́ẹ̀ màámi àmọ́ ìrun ló ń pè yìí ẹ ṣe jẹ́ ká kọ́kọ́ lọ kírun náà ká bá dẹ̀ dé ká máa wọlé lọ. Allahu Akbar. Àṣìṣà ó ń kírun alhamdulilayi. Daddy àtìgbà tí èmi àti ẹ ti bẹ̀rẹ̀ relationship wa agreement àjọ ni pé ó láti máa kírun tá a bá fẹ́ kó work so she's been praying. Abdulaziz. Yes sir. Salaam alaikum. Wa alaikum salam. Alhamdulillah. Dìde. Alhamdulillah sir. Láti òní o ti dán mọ́ mi. Thank you sir. Bí mo ṣe rí ẹ inú mi yọ sí ẹ. Alhamdulillah. 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 Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó darí ẹ sọ́nà. Ohun tó ń fàjẹ́ mi pẹ̀lú ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni pé ó fi tọ́ Ọlọ́run lẹ̀ kò sìn. Ọlọ́run sì sọ fún anú Al-Qur'ani pé òun ò dá ènìyàn àbálùjọ̀nù bí kò ṣe láti jọ́sìn fún wọn Ọlọ́run. Wa ma alaktu jinna wal insa illa liya'budun. Tí ọmọ mi bá ti wálé ohun tó fàjẹ́ mi pẹ̀lú ẹ ni pé kò ṣe tọ́lọ́run tó bá ti wá ṣe tọ́lọ́run gbogbo ara ni mo fi gbà á. Alhamdulillah. Alhamdulillah. Ẹ wo ká tó lọ kírun ìyá Àṣìṣà kọ́kọ́ ṣàdúrà fún báyìí torí pé. Kò ní wo dúró báyìí inú mi dùn sí ẹ Àṣìṣà inú mi má dùn sí ẹ lẹ́nìí nítorí pé o ṣe fẹ́nu bàbá ẹ torí bàbá ẹ fẹ́ kó o ṣẹ̀sìn o wá ṣe ẹ̀sìn náà fún Ọlọ́run o tún ti ń ṣe fún ànábì wa Muhammad ànábì náà bá mi gbọ́ tí aláwà gbọ́ tí ẹ mo ṣe ń wọ ẹ oyún tó ní ìrọ̀rùn ló máa fi bí bẹ́ẹ̀mi náà ṣe rù tí mo sọ nírọ̀rùn bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa rù tiẹ̀ nírọ̀rùn ló ṣe máa sọ nírọ̀rùn ẹ bọ́kùnrin àbíró ẹ bóbìnrin àbíyè kó ẹ lọ mọ́kà báyìí ẹ lọ àlọ́dé àlọ́bọ̀ inshallah ramon Ọlọ́run bá mi ṣe ìdùnnú fún yín èṣù ẹ̀ṣẹ̀ ò ní ráyè láàrin yín ọlá ànábì wa Muhammad. Abdulaziz. Yes sir. Ó dàbẹ̀ ni pé Ọlọ́run kọ yín pọ̀ ni Abdulaziz àti Àṣìṣà ó bára wọn mu bí ó ṣe wá bára wọn mu yẹn èṣù ò ní bọ́ sáàrin yín ayé ò ní ráàrin yín Ọlọ́run tó so yín pọ̀ ò ní fìbínú ẹ̀ tú yín ká ohun tó di sínú láyọ̀ àtàláfíà ló máa sọ̀kalẹ̀ bó ti forúkún ọ̀túnkúnlẹ̀ bẹ́ẹ̀ ló máa fi tòsí dídí Ọlọ́run àwọn aṣọ ẹ̀ méjèèjì á máa wà pẹ̀lú yín. Alhamdulillah. Daddy, inshallah sir. Ẹ máa ń láti foríjì mi àti ẹ̀yin náà mọ́ mi. Kọ́mọ́dà pé mo rí Aziza ní orí kan mo dẹ̀ rí bẹ́ẹ̀. So inshallah tẹ́ bá máa fún mi ní yọ̀ǹda. Màá pe àwọn ẹbí mi wá àwọn kan tó bá dẹ̀ ká ṣe lórí ẹ̀ ká wá tètè ṣe sá. Ní kíákíá. Wòlé bá tún ní ká ìyẹn mo fẹ́ ní kíákíá. Àwa náà ti rí